Ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà nation. Wọ́n ló lórí ibú làwọn ọmọ Yorùbá. Ṣé lóòótọ́ ni? Wọ́n lé lérí ibú lọ́mọ Yorùbá. Ṣé lóòótọ́ ni? Kí ló dé tó fi dà bẹ́ẹ̀? Ta ló fún ìgbìrà lọ́tí mu tó fi sọ̀sọ̀kúsọ? Àwọn ọmọ Yorùbá náà ni. Fúlàní wọlé bá wa lálejò. Fúlàní kí wa lóríkì tí kìí ṣe títí wa. Fúlàní ní ká fò ká níṣò. Fúlàní ló kọ̀nà tá fẹ́ gbégbà. Ẹ kọ́kọ́ bá mi gbé ojú ayọ̀ sókè kí tó làágùn jìnà. Ẹ kọ́kọ́ wo fídíò ẹyọ kan yìí náà kí tó wá play ẹ̀kejì fún wa. Kí tó wá fún wa ní kẹta. Àbí ká tẹ̀ fi mọ́ lómi méjì. Ọmọ Yorùbá, ọmọ Yorùbá, ọmọ Yorùbá, àti wọ̀, àti wọ̀, àti wọ̀ kíní burúkú tí ò dá ẹ̀. Àfi kí Olódùmarè kó ṣàánú wa. Fúlàní ṣetán àti fi Yorùbá dá àrà burúkú. Fúlàní ṣetán láti ran ìran Yorùbá léèmọ̀. Fúlàní ṣetán láti sọ fún ọmọ aládé pé kó fò kó níṣó. Wọ́n tẹ̀ tí ní ká fò ká níṣó ni wọ́n ti ṣe already. Ẹ bá kọ́kọ́ wo fídíò yẹn, wo fídíò ẹ kọ́kọ́ wo ilé ẹ wo. Ká tó wá máa mẹ́yẹ bọ̀ lápò. Oya. Ẹ máa gbọ́ o. Lérí ibú àwọn Yorùbá. Apá kan náà àwọn Yorùbá olórí ibú ni wọ́n. Lérí burúkú wọn fẹ́ Fúlàní. Lérí burúkú Fúlàní sì ní da màálù tán jẹ. Bí bàbá ńlá kú wọn kan bá kú náà bá ti pa màálù báyìí. Wọn ti sòkú bàbá wọn. Lérí burúkú. Wọn ti fẹ́ Fúlàní. Olórí burúkú ni gbogbo ẹ̀yin Yorùbá tó jẹ́ pé máa fẹnu àbùkù káwọn Fúlàní. Ọlọ́run yóò bá tiyín jẹ́. Ayé yín ò ní da ẹ̀rẹ̀ sóríire. Lórí burúkú ni ìyẹn aláìní láárí. Ọmọ àlè Yorùbá tẹ̀lé máa ń sọ̀rọ̀ sí Fúlàní. Ẹ̀yin tẹ́jọ́ ọmọ àlè inú Yorùbá náà lè máa ń sọ̀rọ̀ sí Fúlàní. Pèrè pé olórí burúkú ni. Ọmọ Yorùbá, kí lẹ gbọ́? Ṣé ń gbà àwọn pípù ti gẹ́ẹ̀tì wa tán? Wọ́n ti mú wa tán, wọ́n ti gẹ́ẹ̀tì wa tán. Kò tán síbẹ̀ o. Ẹ tún gbọ́ mi o. Ọmọ Fúlàní fi ẹran da oko. Ó fi ẹran jẹ oko Yorùbá. Ó tún wá ń ṣe fídíò. Ó wá sọ wípé olórí burúkú ni ìran òun láì ṣe ìran Yorùbá. Ó ní kò ní dá fún ìran òun láì ṣe ìran Yorùbá. Ẹ wá wo ohun tó ti wá fọ́ọ̀lù háàdì mi. Ó ní tí bàbá wa bá kú tàbá tí pa màálù a lè ṣòkú. Ṣùgbọ́n àfẹ́ rí màálù sójú. Ṣó parọ́ ni? Kò parọ́. Ó ní tàbá tí pa màálù a lè ṣe tòkú. Ní ayé àtijọ́ òbúkọ dé òórùn dé lọ máa ń pa. Òbúkọ ó dé dòdò màálù lọ. Àwọn òbúkọ tó ń sìn nínú ilé. Àwọn àwọ̀sí ẹran ìbílẹ̀ tó dùn tó gbógidí. Òun ló pa láyé àtijọ́ ṣùgbọ́n nísìn kò sẹ́ni tó lè jẹ. Mi ní parọ́ fún yín, èmi tí mo sọ̀rọ̀ gan mi lè jẹ. Ṣé mo jẹ wọ́n yẹn rí ṣá? Òórùn ẹ̀ oúnjẹ lè jẹ. Òórùn ẹ̀ kàkà bẹ́ẹ̀ máa jẹ ògúfe. Same thing a lot of people. Èèyàn mélòó ló fẹ́ ṣe party mọ́nísì tó fẹ́ pa òbúkọ dé òórùn dé? Èèyàn mélòó? Ẹlòmíì tí ò bá tí jẹ gbèsè fi pa màálù fi ṣe òkú ìyá àti bàbá ẹ̀ kò tí ráyé gbé. Á lùzẹ̀ èèyàn á tún lìzù owó. Á pàdánù èèyàn ẹ̀ tó nífẹ̀ẹ́ jù tó ṣọlọ́pọ̀ ẹ̀ wá sáyé. Á tún pàdánù owó. Tí kò bá ti pàdánù owó bó ṣe pàdánù èèyàn kò ráyé gbé. Àwọn ẹlòmíì á tún ṣe títí wọ́n á tún wọ ìgà màálù, ìgà Fúlàní lọ, ìgà Fúlàní níbi tó ti sin màálù, wọ́n á tún lọ gbàwí màálù. Wọ́n á wọ ìgà Fúlàní lọ. Yorùbá àti rógo. Wọ́n á tún lọ jẹ gbèsè nítorí wọ́n fẹ́ ṣòkú. Ẹ wá wo oríkì. Ìpọ̀rí máa kọ́pọ̀ bàbá ńlá kú Fúlàní tí Fúlàní bẹ̀rẹ̀ sí ní kì báyìí. Ó ní tí wọn ò bá tí pa màálù, wọn ò lè ṣòkú, wọn ò lè ṣèkómọ, wọn ò lè ṣe birthday, wọn ò lè ṣe wedding. Gbogbo dáadáa tó ń ṣe nílẹ̀ Yorùbá bí wọn ò bá tí pa màálù wọn ò lè ṣe é.
tí ọmọ Yorùbá bá ń ta màálù tó ń sin màálù tó ń tà á tí Fúlàní wà lẹ́gbẹ̀ẹ́ tóun náà ń sin màálù tó ń tà á ọmọ Yorùbá á dẹ̀ fi ọmọ Yorùbá yẹn sílẹ̀ á lọ rà lọ́wọ́ Fúlàní. A ní ti Fúlàní yẹn gangan ló lè ṣe. Ẹ bá mi ṣí ètò yìí ẹ tí gbọ́n kankan o. Ọmọ Fúlàní ó kì wá títí ó wá mú lẹ́sẹsẹ ó wá mú láti oko kòkó ó mú oko ẹ̀yìn ó wá ń kí ìran Yorùbá lórí kì. Mi ò sọ eléyìí ká fi bá wọn jà ṣùgbọ́n ká fi mọ ibi tá à ń lọ ká fi mọ irú ẹ̀gbin tó ń ṣe kíni tó ń ta bá ìran Yorùbá ni wọ́n bá ṣókí fídíò tí mo wá ṣe yìí. Yorùbá máa rí ọmọ Yorùbá tó ń tajà irú kan náà pẹ̀lú Fúlàní á fi tọmọ Yorùbá ẹgbẹ́ sílẹ̀ á lọ ra ti Fúlàní. A ní ti Fúlàní yẹn gangan ló lè ṣe. A fi títí ọmọ Yorùbá ẹgbẹ́ sílẹ̀ á tọ ọmọ Fúlàní lọ a níyẹn gangan lòdù yẹn ló lè ṣe. A ní ti Fúlàní dájú ti Yorùbá lọ. Ẹ wá wẹnu lẹ̀ wẹnu ọkọ ẹ wo bí ta dé dúró. Ọmọ Fúlàní kó màálù jẹ oko ọmọ Yorùbá ó tún kí ìpọ̀rí máa pọ́pọ̀ bàbá ńlá kú ẹ̀ fún. Ó tún gbéṣẹ́ òbítíbitì èpè. Ìjẹ́ wọ́n tó bẹ́ẹ̀ kí ọmọ Yorùbá lọ dọ́wọ́ ẹ̀wò ní ìlú títí wọn. Ṣọmọ Yorùbá lè dáṣọ rú ẹ̀ ṣòro ní ìlú Fúlàní ìbéèrè ní o tí ó fàjà. Kẹ́ lè mọ̀ wípé gbogbo ọ̀nà làwọn pípù ìfi ń gbà fífi ìyà jẹ wá. Gbogbo ọ̀nà báyìí ni wọ́n ti gbà yí wa ká. Gbogbo ọ̀nà ni wọ́n ti ń gbà kó wa lẹ́rù lọ díẹ̀díẹ̀. Àfi tá a bá fẹ́ parọ́ lókù. Wọ́n ń kó wa lọ díẹ̀díẹ̀. Wọ́n ń kó wa lẹ́rù lọ. Wọ́n ń fi ìyà jẹ wá stáístáí. Wọ́n sọ wá sínú ìgbèkùn. A dẹ̀ ní ká dá dúró. Ó dẹ̀ lera fọ́mọ Yorùbá láti dá dúró. Ẹ lọ wo àwọn tó ń tako Yorùbá nation jù àwọn ọmọ Yorùbá ni. Àwọn tí wọ́n fi èdè takú fi ọ̀la takú wípé ìran Yorùbá ò ní dá dúró wípé ànírí Yorùbá nation gbà. Ẹ lọ wo wọn tí bá parọ́ ẹ kọ sí comment section àwọn ọmọ Yorùbá ni. Àwọn ọmọ Yorùbá ló ń campaign fún Fúlàní. Ọmọ Yorùbá ló ń campaign fún Haúsá. Ọmọ Yorùbá ló dúró gbagidi sẹ́yìn Yíbò tó dẹ̀ ń ṣe ọ̀tá ìran ti tiẹ̀ wípé ìran òun ò ní bí lọ ìran òun ò ní bọ́ nínú ìgbèkùn. Kẹ wojú ayé lóde kẹ wẹnu lẹ̀ kẹ wẹnu ọkọ. Ìjọ wo ni ìran Yorùbá máa gbọ́? Adẹ̀gbọ́ àtẹnujẹ, ojú kòkòrò, ipò, ọlá àti agbára òun ló kó bá wa lọ. Kì í ṣe pàgbọ́. Ọmọ Yorùbá gbọ́. Ojú kòkòrò wọ̀nbílíkì wọ̀nbíà. Òun ló ti wá gbọ́n. Ló fi jẹ́ wípé àrí olóṣèlú kankan tó lè kọ̀yà fún wa. Ẹ máa gbọ́ tọmọ Mádásà Yorùbá ò ṣe é gbèjà. Statement yẹn ti máa gbọ́ táwọn Yorùbá sọ máa ń bí mi nínú. Ó máa ń run mí nínú láti ìsàlẹ̀ ọ̀gbun ikùn wá. Àwọn tó sì ń sọ bẹ́ẹ̀ wọ́n rí sọ nítorí àwọn ọmọ Yorùbá hùwà ẹ̀. Yorùbá lọ̀tá Yorùbá. Àwọn wogo ló ń takò ọ̀ràn Yorùbá jù. Ọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá ni. Àwọn tó ti wá farabalẹ̀ tó ti wo sàkún ọ̀rọ̀ ayé ọmọ Yorùbá. Àwọn wá bàbá yìí dáṣà wípé Yorùbá ò ṣe é jà fún. Yorùbá lọ̀tá Yorùbá. Tó bá jà fún wọn ibi ló máa fi sú ẹ. Tó bá dìde láti ràn wọ́n lọ́wọ́ wàá padà jẹ̀bi ni. Wọ́n á padà ṣe kíni? Wọ́n á padà jẹ́ kó jẹ̀bi. Tó bá gbìyànjú àti ràn wọ́n lọ́wọ́ ó máa jẹ̀bi bọ́bẹ̀ gbẹ̀yìn ni. Ọmọ Yorùbá. Ìjọ wo la fẹ́ ṣe lè dà? Ṣé bá ṣe máa bá lọ ní? Ẹja tún wo second batch. Ẹ bá mi ṣí ètò fáfàrẹ́ yìí tẹ́ bá láìkì fìlà tí mo wọ̀. Ṣé rí fìlà tí mo wọ̀ yìí tẹ́ bá gbọ́ pé ó gbọ́ òtútù fancy cap. Mo sì ní like 4 color eléyìí. 4 color eléyìí ló wà. 4 color eléyìí òun ló wà. Ó gbọ́ òtútù dáadáa ó dẹ̀ tight. Kì í ṣe tátẹ́gùn máa ṣí dànù lórí yín. Ó tight dáadáa ó dúró re. Ó mú yes ó gbá ski.
gbogbo ẹ̀yin mọ́mì mi dádì mi tẹ́ bá dìde fìlà ẹ̀yin dádì tẹ́ bá dìde fìlà fáwọn ọmọ mi ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ̀yin tẹ́ bá dìde ọ̀tọ̀ gèlè ẹ pè mí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra African food ẹ pè mí ẹ fẹ́ ra spiritual product ẹ pè mí ẹ fẹ́ ra wig ẹ pè mí ẹ fẹ́ ra mọ́kànlé pakuru mọ́kàndó dáadáa àsìkò tútù la wà yìí ẹ pè mí ẹ fẹ́ ra ti diabetes ẹ pè mí ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K Ìfẹ́ Olúwaṣọ ẹ já máa ṣètò lọ ẹ bá wa share ẹ bá wa subscribe sí YouTube channel wa next one ó yá ẹ bá gbọ́ tó máa sọ wọn ló dé ní pọ̀ pẹ́ rẹ ọ̀lọ́ lè gbọ́ ọlọ́pàá kí lélẹ̀ tìbí náà pẹ̀lú mọ̀lú ń gbà kọjá ẹ sẹ́rẹ́ ẹ̀yìn kan ó jẹ́ pé olórí burúkú ni ó jẹ́ pé kódà ẹ̀ nífẹ̀ẹ́ kí mọ̀lú tiẹ̀ kọjá nínú oko yín kò sí tí mọ̀lú jẹ́ nínú oko yín o ẹ̀ sì nífẹ̀ẹ́ kí mọ̀lú débẹ̀ ẹ̀yin olórí burúkú náà ni ò jẹ́ kẹ́ ẹ ní láárí bó lè oko ọ̀pá lọ́lọ́ ẹ̀ ẹ̀rí bó ṣe pọ̀ lọ ó pọ̀ bí àtó jẹ́ pé olóríire ni ó ti mọ̀ pé mọ̀lú ò ní jọ̀pẹ́ kí mọ̀lú kan máa jẹ oko tó wà nù rẹ̀ kò sí tí mọ̀lú fọ̀pẹ́ sí bọ̀ ẹ̀yin olórí burúkú kan tó jẹ́ pé ẹ̀ nígbà tí mọ̀lú dé ibi oko yẹn tó jẹ́ pé mọ̀lú ò ní jẹ́ o ẹ̀sìn nígbà tí mọ̀lú débẹ̀ olùsìn ní gbogbo yín àtiwọ́ tó jẹ́ pé ọmọ fẹ́ẹ́ nàbùkù kan Fúlàní kò ní dáa fún gbogbo yín gbogbo ẹni tí bá ní fẹ́ẹ́ nàbùkù kan Fúlàní lẹ́yìn yóò bá olórí burúkú ní gbogbo yín. ẹ̀yin ìyá mi bàbá mi ṣe gbọ́ ẹni bá ti fa inú àbùkù kan Yorùbá olólórí burúkú làwọn fámílì òun Fúlàní ẹ wáyé lóde lórí ilẹ̀ bàbá wa àwọn wo ló fìyà jẹ wa àwọn baálẹ̀ àwọn ọba àwọn gọ́fúnà àwọn sẹ́nítọ̀ àwọn lọ́sìn wá débi tí ò yẹ ká dé àwọn ló fìyà jẹ wá tó fi wá dohun tó gbójalẹ̀ wá fólógbòjẹ tọmọ ìran kí wọ́n wá yẹnu sí wa lára fídíò bad ó bad ọ̀rọ̀ yẹn pọ̀ fún ìran Yorùbá látẹnu ọmọ ẹran kọ́mọ ẹran dẹ̀ máa sọ̀rọ̀ kàbìtìkàbìtì báyìí sí ìran Yorùbá lẹ́yìn tẹ́ kó màálù wọnú oko wọn lọ ẹ wo abẹ́ oko ẹ̀yìn gbà mí ó ní àwọn ẹ̀fọ́ ìkí lórúkọ ẹ̀fọ́ yìí ti ń jẹ́ èbòlò ẹ̀fọ́ ìbòlò tó máa ń dùn yẹn ẹ̀fọ́ ìbòlò yẹn ẹ máa rí lábẹ́ ẹ̀yìn ló máa lọ sí báyìí èbòlò yes that ẹ̀fọ́ is one of the best ẹ̀fọ́ tó dùn jù ẹ̀fọ́ ìbòlò tó ló máa ń rùn bí ìgbẹ́ yẹn òun ló dùn jù abẹ́ ẹ̀yìn ló máa ń gbé sí tó máa wò sí abẹ́ kòkó ẹ̀yìn ibi tẹ́ máa ti rí nìyẹn náà ẹ wá sọ fún mi ẹ̀fọ́ yẹn dẹ̀ wọ́n kú ẹ má bínú ẹ̀fọ́ yẹn wọ́n kú ẹ wá sọ fún mi tí wọ́n ẹ̀fọ́ yẹn bá wà nínú oko ẹ̀yìn yẹn ṣáyé ẹ̀fọ́ yẹn ò ti bàjẹ́ ṣé màálù ò ti tẹ́ pa kẹ wo dọ́bù ìyà tó ń jẹ ọmọ Yorùbá lọ́wọ́ Fúlàní màálù ti tẹ́ pa ọmọ Fúlàní tó wá ń ṣépè wípé àwọn kan wà wọn ò ní fẹ́ rí màálù nínú oko wọn á máa sọ̀rọ̀ wọn á máa ṣépè ó wá kí èpè mọ́lẹ̀ èpè kàbìtìkàbìtì ọmọ Fúlàní wá kí mọ́lẹ̀ ó wá lóhun nìyẹn o màálù ló ń lọ yìí o màálù ló ń ṣe yìí o àwọn nǹkan ọ̀gbìn míì tún wà tó jẹ́ wípé wọ́n tún máa ń gbìn sí abẹ́ kí ló ti pè abẹ́ ẹ̀yìn yàtọ̀ sẹ́fọ́ yẹn ó tún láwọn nǹkan bí tó máa ń gbìn sí abẹ́ ẹ̀yìn abẹ́ kòkó tí gbogbo ẹ̀ bá wà ní irú bíbẹ̀ yẹn píw ó ti bàjẹ́ màálù ti tẹ́ pa kó tún wá lọ jẹ́ pé màálù máa ń jẹ́wọ́ ẹ̀fọ́ bẹ́ẹ̀ yẹn ṣẹ́ni tó lóko yẹn náà ti jẹ gbèsè nígbà tí yóò bá dáko pókè o kí ẹ̀yìn tó so o tóun máa bẹ̀rẹ̀ sí ní gbowó ẹ̀ o kóun sì máa rí àwọn nǹkan ọ̀gbìn míì tó ṣe ń gbìn sí abẹ́ ẹ̀yìn kóun sì máa rí àwọn owó tìyẹn gbà ná tí wọ́n dẹ̀ ti bá ẹ̀yìn jẹ tí wọ́n ti kó màálù wọnú oko ẹ̀yìn tépétépé lẹ́nu Fúlàní ọmọ Yorùbá ẹ jẹ́ ají ẹ má jẹ́ amúdórí mẹ́ta torí mi ò fẹ́ kí prógrámù yìí kó gùn jù kẹ́ lè bá mi ṣí ẹ̀ ó tún ní another video abẹ́ kòkó ní Fúlàní tún dá màálù wọ̀ ní Fúlàní tún bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè burúkú pé abẹ́ kòkó lòun wà yìí o ó tún ṣépè títí ó tún fi àwọn oníkòkó ṣẹ̀sìn ó lọ́lọ́ ń mú yí ẹ̀ nírówó kòkó gbà lọ́dún ìkòkó òso àwọn wo ló kó bá kòkó tí ò fi so ọdọọdún ni kòkó ń so
báwo ló ṣe jẹ́ tí kòkó ò fi so tọmọ Fúlàní fi kí èpè mọ́lẹ̀ tó tún fi wọ́n ṣe ẹ̀sìn tó fi wọ́n ṣe ẹlẹ́yà pé gbogbo ẹ̀yin tẹ́ máa ń retí owó kòkó lọ́dọọdún ẹ ti jẹ́ tán kòkó yóò so lọ́dún yìí ó ní nígbà tẹ́ bá máa fi wú kòkó kìnnìkan ẹ ní rí jọmọ méjì lọ níbẹ̀ àwọn ló wà nídìí ẹ̀ tó bá ti rí traces wípé kòkó yìí ti fẹ́ so wọ́n á bẹ́ tó bá ti rí traces pé kòkó yìí fẹ́ so àdá tó wà lọ́wọ́ yẹn wọ́n á fi bẹ́ kòkó abáyá takú kò ní so mọ́ àsìkò tó yẹ kó so wọ́n ti ṣaládà wọ́n ti mú àdáwọ̀ ààrẹ wọ́n ti bẹ́ àwọn ibi tí ò yẹ kó bẹ́ níbẹ̀ àwa ń complain pé yà ń jẹ wá tó bá máa gbé àgbàdo wá ẹ gbọ́ pé àgbàdo ìwá láti Kano àlùbọ́sà àti Kano ọ̀dùnkún àti Kano ẹ̀wà àti ilẹ̀ Haúsá ata gbogbo ata pátápátá àti gbígbẹ o àti fresh one o àti ilẹ̀ Haúsá ni iṣu àti ilẹ̀ Haúsá ni kì í sì ṣe pé àgbéṣu nílẹ̀ Yorùbá o wọ́n á kó màálù wọnú oko iṣu wọ́n á jẹ iṣu wọ́n á bẹ iṣu fún màálù kí màálù máa jẹ kí màálù kó máa jẹ wọ́n á kó màálù wọ́n á kó wọnú oko ata gbogbo ewé ata pátápátá màálù máa mú jẹ wàm màálù máa jẹ gbogbo ewé ata àwọn máa kó gbogbo owó gbogbo ọrọ̀ tá a ní gbogbo oògùn ìyà tá a jẹ ta fi rí owó nílẹ̀ Yorùbá àwọn máa fi rà kọ́ lọ́wọ́ Fúlàní wọ́n wá máa kó bìtìbìtì owó wọ́n máa kó lọ sí ọ̀dọ̀ wọn lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ lóṣooṣù àwa kẹ̀dẹ̀ nìyí oúnjẹ ní kura Yorùbá sì fẹ́ràn oúnjẹ kí ni ohun tó di owó fún ìran Yorùbá nílẹ̀ Yorùbá mọ́ nísìn ohun tó yẹ kó máa di owó fún ìran Yorùbá ní ilẹ̀ Yorùbá sí kí Yorùbá náà máa sọ wípé yes òbítíbitì owó báyìí ni àwọn tó ń tajà ń jẹ lérè àwọn nǹkan oko ohun tó tàjù ní Nàìjíríà sí nǹkan jíjẹ ni oúnjẹ ló múùfù jù ní Nàìjíríà of today aláṣọ ò tà oníbàtà ò tà oníbàgì ò tà ó lójú àwọn aláṣọ tó ń tà ṣẹ́ni tí ò sí oúnjẹ jẹ ló máa gbàsọ aláṣọ lọ ṣùgbọ́n oúnjẹ ń tà ìjẹ́ gbogbo àwọn tó ń tó oúnjẹ ní ìlú Nàìjíríà ní ilẹ̀ Yorùbá ibo ló ti rà tó bá pa owó yẹn tó yọ ṣíkíní gẹ̀ẹ́ni títí wọn ibo ló kò bìtìbìtì lọ ilẹ̀ Haúsá ilẹ̀ Fúlàní Yorùbá wọn wà ní ìhòhò ilẹ̀ Yorùbá wá di aṣálẹ̀ kò sọ́wọ́ ajé tó fresh wá ní owó gidi wípé yes business tó ń mòfù lélẹ̀ ẹ máa gbọ́ tírélà ta 10 tírélà ta 40 tírélà ta 50 ó wá láti Kano ṣé Kano nìkan ló ní ilẹ̀ ni tó lè fi gbé ata ṣé ilẹ̀ Yorùbá ò ní ilẹ̀ ni ṣé kò sílẹ̀ lódò kò sí l'Ákúrẹ́ kò sí nífẹ̀ kò sí nìbàdàn àtẹ̀gbọ́ pé kò ti kú àwọn bìkọ́dẹ̀ ṣì wà lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé agric land ni bí irú tẹ́ bá lọ sí àwọn Ẹ̀pẹ́ Ìkòròdú nǹkan ọ̀dọ̀ Badagry agric land níbẹ̀ tó lè fi dáko ata tó lè fi dáko gbogbo ẹ̀ tó jẹ́ pé wọ́n máa wa tírélà òbítíbitì ata jáde níbẹ̀ ṣùgbọ́n wọ́n máa jẹ́ kó ṣeé ṣe ìran Yorùbá ẹ̀jẹ̀ àjí ẹ̀ máa sùn wọ́n lọ́pọ̀ ọ̀rọ̀ ká gbọ́ afẹ́fẹ́ nífẹ̀ẹ́ lọ ẹ wá ra fìlà ṣe ti rí àwọn fìlà yẹn wà ní oríṣiríṣi ló wà oríṣiríṣi fìlà òun ló wà available ẹ wò eléyìí báyìí sí kọ́lọ̀ mẹ́ta eléyìí ṣẹ́kù kọ́lọ̀ mẹ́ta just 3 colour òun lélẹ̀ ṣẹ́kù gbogbo àwọn fìlà yìí sì ló bá wẹ́dà yìí lọ gbogbo ẹ̀ ló bá wẹ́dà yìí lọ tó bá dẹ̀ jẹ́ àwọn tó gèlè lẹ́ bá fẹ́ ó wà available ẹ wo eléyìí báyìí sí ẹyọ owó kan ṣoṣo tó lè ṣẹ́kù lélẹ̀ just 1 ẹyọ kan tó kù lélẹ̀ just 1 ẹyọ kan lọ́lẹ̀ kó dowó bí o ṣe kò gbà out of 12 ó ti tẹ́lẹ̀ ọ̀kan ẹ wo eléyìí náà ẹyọ kan tẹ́lẹ̀ náà ṣẹ́kù lélẹ̀ fìlà ìfáyò ẹ má jẹ́ kó dìgbà tí bá dé sórí kẹ tó wá máa pò pé àlejò mo fẹ́ fìlà tó dé yẹn mo fẹ́ fìlà yẹn gbogbo àwọn fìlà tí mo ní gbogbo wọn ló fine ẹ tún wo eléyìí náà eléyìí sì òun kù 3 colour 3 to 4 colour I think it's 4 colour ló ṣẹ́kù 4 colour lélẹ̀ ṣẹ́kù 4 colour ló kù òun náà fine tí bá dé sórí wájú tẹ̀tẹ̀ tó wá ṣe kí ló tún ní designer kan bí báyìí òun lélẹ̀ 4 colour ṣẹ́yìn tí torí mi náà yẹn náà ṣẹ́kù 4 colour 4 colour nítorí mi náà ṣẹ́kù another one tún lélẹ̀ ọ́tó gèlè kò gbẹ́yìn mo ní àwọn tó gèlè lóríṣiríṣi ẹ wo ọ́tó gèlè ní olókùn lẹ́yìn ni ẹ rọra tú okùn ẹ rọra sọ̀kan yín mórí yín ẹ wọ̀ sórí ní ṣẹ́rí mo ní tó wà together mo ní tó wà separate òun ní bó ṣe máa dúró relélẹ̀ ọláfìlà tí mo dé yẹn ni
bóyá kí n wọ̀ fún Mopé lọ́lá ẹ jẹ́ wọ̀ fún Mopé ẹ lè fi bó ṣe fáìsì kọ́lọ́kọ́lọ́ wà tí ò gani lára mo fẹ́ lọ patí mo ní ìdàtí wégele ẹ má dára yín láàmú mọ́ ẹ wo àwọn ọmọ Yorùbá ti sáyé dẹ̀rọ̀ ṣẹ́ ti rí ẹ wo bó ṣe dúró re mo ní kọ́lọ́kọ́lọ́ mo ní designer olóríṣiríṣi owó pọ́kú sí ni mo tà wọ́n tẹ bá fẹ́ tó gèlè $10 ẹ máa rí tẹ bá fẹ́ ní $20 ó wà tẹ bá fẹ́ ní $30 ó wà tí ò ṣe kíni tí ò ní ní lára lọ́tọ̀ gèlè lóríṣiríṣi tí ò sí occasion tí ó wọ̀ òun ni kò sí occasion náà tí ẹ bá wọ̀ ẹ lọ wọ àwọn tí mo ti dé sómi tí mo fi wọ ṣe program kẹ lọ wo bí wọ́n ṣe fine lórí mi so kò sí occasion tẹ wọ̀ tí ò lọ kò sí aṣọ náà tẹ lò tí ò lọ kò sí èyí tẹ ṣe máa lọ fowó wọ ẹni tó máa bá yín wé gèlè tẹ bá dẹ̀ ti lọ pàtí tẹ ti dé báyìí owó ti jóná tán ẹ ti tú gèlè ó ti tán nìyẹn àwọn ẹlòmíì fi $30 $50 wọ́n fi wé gèlè kí là ń dára wa láàmú fún ẹ ra ó tó gèlè kẹ máa wé kẹ máa dé nǹkan yìí so tẹ bá ti dé láti pàtí ẹ ṣí nǹkan yẹn jù sí wardrobe tó bá dọ̀tí ẹ bomi sí bowl ẹ fi fọ nǹkan yín ẹ fi fọ torí washing machine ó máa ń mú ọtó gèlè ní ẹ mọ̀ pé ó máa ń rún gbogbo ẹ̀ ní so kò ṣeé fi fọ ọtó gèlè washing machine ò ṣeé lò fífọ́ tó gèlè àfi tó bá jọ dárí gèlè àbáwọn fìlà báyìí washing machine lè fọ wọn so èyí tẹ bá ti fẹ́ èyí mọ́mì mi èyí dáàdì mi ẹ pè mí even tí mi ò bá display ní tó wù yín gan pàápàá tẹ́lẹ̀ mọ̀ pé yes ẹ nídìí gèlè ó tó gèlè ẹ nídìí gbogbo ẹ pè mí ó yapa sínú ilé màá dìdí ṣe fídíò kan pẹ̀lú yín máa gbé fóònù sọ̀kan báyìí ni màá máa tún wọn fi wọ̀nyí lóríṣiríṣi tẹ máa select tẹ bá fẹ́ so bó ṣe jẹ́ nìyẹn bákan náà gbogbo ẹni tẹ bá fẹ́ scarf náà ó wà turban wà turban is $30 turban wà scarf náà wà èyí tẹ bá ti fẹ́ ẹ pè mí ẹ̀yin dádì mi tẹ bá fẹ́ ra aṣọ ọkùnrin ẹ pè mí mo mọ̀ pé òtútù ti dé ìsìn yìí so but all the same náà lè ra àwọn aṣọ yín pamọ́ sílé tó tútù bá lọ ẹ̀rí nǹkan yín lò ọdún ló ń bọ̀ yọdún ayọ̀ ní gbogbo wa máa ṣe ẹ̀rí nǹkan yín fi ṣe ọdún ẹ̀rí lò fi ṣe ọdún so gbọ́ èyí tẹ bá nífẹ̀ẹ́ sí ẹ pè mí mo láwọn aṣọ tó fine àwọn nínú arrival tó gbá ski gbogbo ẹ̀ ló wà available ẹ pè mí tó bá dẹ̀ jẹ́ àwọn African food náà ni ó wà available African food ó ti wà available epo pupa ó wà irú gbogbo ẹ̀ lórí chikichi gbogbo ẹ̀ ló wà available dẹ̀ fàdùsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá mi rí African food ṣé ló yẹ kí n kúnlẹ̀ báyìí lórí live show kí n kàn máa dúpẹ́ lọ́wọ́ yín because ẹ yà mí lẹ́nu ẹ jọ mí lójú kéèyàn tó di di France ra African food ní Canada ẹ rí pé mo rí àánú gbà lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá Amẹ́ríkà ńkọ́ UK ńkọ́ ẹ ṣé mo dúpẹ́ mo mọ̀ lóore ojú òní tì yín àwọn ọmọ yóò ní dológo àná má jẹ̀mú àṣeyọrí tí àwọn ọmọ yìí máa fi máa ṣàṣeyọrí lórí gbogbo tó bá ti ṣe àti agbára àṣeyọrí ọ̀run á bá mi yọ̀ọ̀dẹ̀ fún wọn mo mọ̀ lóore o mo dúpẹ́ ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tí a bá ti fẹ́ patronize mi oúnjẹ wà o oúnjẹ ayọ̀ yam flour wà plantain flour wà wheat wà semo wà rice flour ó wà fufu flour ó wà gbogbo ẹgbẹ́ yìí tẹ́tí bí ìsìn fufu Nàìjíríà fufu flour wà ẹ pè mí ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ògì gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lo oògùn àgbòjẹ̀dí gangan tẹ́nídìí ògì ti wà àsìkò tútù ẹjí láàárọ̀ ẹmu kan gbóná ẹjẹ pé bíi tìlú mi ẹmu kan gbóná gbogbo ẹ ló wà available ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra àwọn spiritual items ẹ pè mí àdúrà ló ń gba agbára kọ́ Ọlọ́run olú ìjọ mímọ́ kò ní fi gbogbo wa sílẹ̀ gbogbo agbára tí bá ní rìnrìn àjò ògo ilẹ̀ alánú á gbé wọn mì lórí ayé wa gbogbo agbára tó ní ká má ṣe rere gbogbo agbára tó ń fa ìjákulẹ̀ fún wa ní orúkọ Jésù ilẹ̀ alánú á gbé wọn mì gbogbo má jẹ́ ẹ̀mú ibi lórí wa ẹ̀jẹ̀ Jésù á bàjẹ́ bẹ́ẹ̀ ló máa rí kò yí padà Jésù Olúwa wa àmín fún èyí tẹ́ bá fẹ́ ra spiritual products ẹ pè mí àdúrà ló ń gba agbára kan kò dẹ̀ ṣe dúró wò ẹ ní ìdojúkọ tí ẹ bá dojúkọ ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show ṣẹlẹ̀ yìí tó bá ti di pé ẹ ń ṣe àìsàn abẹ́ ìkọ̀dí tẹ́ ti pé ibì kan dùn yìí ẹ wá lọ sí hospital wọ́n ní kò sí kankan bẹ̀ pains yẹn dẹ̀ ṣe pọ̀ sí
wọ́n fún yín lóògùn kò ṣiṣẹ́ ẹjọ́ ẹ má gba abẹ́rẹ́ ọ̀fà ni ẹ má gba abẹ́rẹ́ tẹ́ bá ti lè gba abẹ́rẹ́ báyìí ẹ ti fún ọ̀fà yẹn lágbára o èmi ò parọ́ fún yàn o ẹ má gba abẹ́rẹ́ sí o ohun tó bá ti mú yín tẹ́ lọ sí hospital lákòókò tó níwọ̀n detect anything bẹ́ẹ̀ ọkọ̀ ṣáwà fún yín lóògùn pé kẹ́ lọ máa lò ẹ wá lóògùn yẹn kò ṣiṣẹ́ ẹ tún wá padà lọ ẹ ṣe Philippines yẹn ẹ tún padà débẹ̀ wọ́n tún sọ fún yín wípé kò sí kankan bẹ́ẹ̀ pàwọ̀ rẹ́nìtì ẹ ti ṣe scan ẹ ti ya x-ray wọ́n ní kò sí kankan bẹ́ẹ̀ àwọn ò detect anything ẹ jọ torí tán lọ́rùn ẹ tètè tí ẹ sì àdúrà bọ̀ pé irọ́ kì í ṣe títí yé kíbi kó padà sórí oníbi àwọn sì kó padà sórí alárọ̀ọ́sẹ̀ àṣàṣì kó padà sórí alásàṣì máa jẹ́ mú òkùnkùn ilẹ̀ kó lanu kó gbé wọ́n mi 1 minute. So ẹ jẹ́ ká take note on that àìdẹ̀ kò detect pé ibì kankan yóò yé ó tayé ìkọ̀kan ṣe yín lágbo ara ẹ jọ torí tán lọ́rọ̀ ẹ̀yìn ìyá mi ẹ̀yìn bàbá mi a lot of cases ni mo ti rí a lot of cases tó jẹ́ pé at the end of the day wọ́n wá sọ pé ọ máa ṣe surgery kan ọ máa ṣe kiri at the end of it wọ́n wá padà wá rí pé ọ̀fà ni surgery tó ṣe wọ́n ní ready ti bẹ̀ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin mọ́mì dádì tẹ́ bá ti rí nǹkan bẹ́ẹ̀ yẹn kì í ṣe dandan ní kẹ́ pé lédìkẹ́ ẹ má pè mí but ẹ tètè pé àwọn tó bá lè bá yín fi àdúrà tọ́ ẹ má jẹ́ kó sáré gun yín ní abẹ́rẹ́ túláàsì because tó bá dé stage kan wọ́n ti ṣe x-ray wọ́n ti ṣe scan ẹ̀dẹ̀ ṣì ló ń complain pé my hand is paining me o my hand is doing this o here is scratching me here is this and that the next tó máa ṣe ọmọ ní ọ̀dà kan fún yín lábẹ́rẹ́ antibiotics tẹ́bàdẹ̀ ti lè gba abẹ́rẹ́ báyìí ẹ ti wọ́ nìyẹn o èmi sọ fún yẹn lọ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ tó jẹ́ ọfà wípé àti jáde ọfà yẹn ó dẹ̀ máa ní agbára ohun tó dẹ̀ máa lé ọfà yẹn jáde mọ́ ní ara àdúrà tó ṣe kiri tó ní iná nínú àwọn àdìgbà at the end of the day ọfà yẹn ò ní jáde mọ́ tí èèyàn bá wá ṣe ń gbìyànjú tó ń lo àwọn nǹkan ọfà sí á kọ̀ máa pa agbára ẹ̀ kò ní lágbára láti ṣiṣẹ́ tó fẹ́ ṣe ṣùgbọ́n kò ní jáde ibi tó wà bẹ́ẹ̀ ni yẹn ṣe máa ṣe lọ́jọ́ ọkọ ẹnìyẹn ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn kò dẹ̀ nípa lára ṣùgbọ́n wà bẹ́ẹ̀ ẹni á máa mọ̀ wípé kiri wà lágbára á máa ṣẹ́ ẹni yẹn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tó bá jára yíyún ló mú dání á máa ṣẹ́ wò tó bá jẹ́ ríro ni á máa ṣẹ́ wò tẹ́ni yẹn máa fi mọ̀ pé kiri ìṣe wà nínú àgọ́ ara òun ṣùgbọ́n kò ní jáde mọ́ nítorí tẹ́ni yẹn ti gbà bẹ́rẹ́ so ẹ jọ torí tọ lọ́run gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dáàdì mi mo fi Elédùmarè bẹ̀ yín mi ò ní kẹ́ wá Ọlọ́run mi wá tí ẹ bá dẹ̀ wá Ọlọ́run mi wá ẹ jèrè Ọlọ́run mi nítorí pé kí ni mi ò ní Ọlọ́run méjì bí kò ṣe bàbá mi tí bẹ ní ọ̀run Jésù òun ni àpáta ayérayé tí mo dìrọ̀ mọ́ tí mò ń sìn so mi ò fagídí wọ́ọ̀yàn wá gba Ọlọ́run mi but ohun tá lè jọ ṣàǹfààní ẹ̀ ni ó máa ń ṣe mí láàánú tí bá rí àwọn cases lóríṣiríṣi ó máa ń dùn mí ó máa ń bà mí ló jẹ́ ìbí ìgan mo máa ń sunkún ni pé wá ìtẹ́jì àwọn pásítọ̀ yóò sọ fún yín pásítọ̀ bíi ti rí pé ọfà ni nǹkan tó ń ṣe nì kò dẹ̀ ní sọ fún pé kó má gbà bẹ̀rẹ̀ sí nítorí pásítọ̀ go ò mọ̀ kò mọ̀ èmi ni mo mọ research tí mo gbádé ìkórìtà yẹn tí mo fi mọ àṣírí yẹn kò dẹ̀ sí ní gbogbo ẹni tí mo ti ń jẹ́ kọ́ mọ̀ pé yes this is it wọ́n yin bàbá mi ti bẹ ní ọ̀run wọ́n yin ní ògo ẹ má jẹ́ kí programu gùn ẹ jọ ẹ kàn take note on that anything tẹ́ bá ti rí pé ó ń ṣe yín lágọ̀ọ́ ara tẹ́ ti lọ sí hospital tó ti sọ pé kò sí kankan bẹ̀ tó ti fún yín lóògùn pé kẹ́ lọ lo painkiller sí ẹ má wulẹ̀ gọra yín bó jáde etí ọ̀ ìlẹ̀ nílé ẹ gbé kẹ́ máa fi para ọ̀ kẹ́ máa mú tẹ́ bá mọ pásítọ̀ tí kì í ṣe àwọn wòlíì ìkà àwọn pásítọ̀ ìkà tó kàn fẹ́ gbowó lọ́wọ́ yín ẹ tètè tọ̀ wọ́n lọ kí wọ́n tètè bá yín ṣiṣẹ́ arọ́ bíi kí wọ́n ètè fún yín ní nǹkan tẹ́ lè lò fún ọfà tó máa pa owó ọfà máa ń jáde lágọ̀ọ́ ara láti ojú oorun èèyàn máa ń bí ọfà síta ìwọ tó bá lálàá pé obì lójú oorun ìṣẹ́gun ni gbogbo nǹkan tó fún yàn jẹ gbogbo nǹkan tó lè wà nínú àgọ́ ara òun lèèyàn bì ní ojú oorun tó bá láwà lábẹ́ tó bá jíyẹ Ọlọ́run lógo fi ọpẹ́ fún Ọlọ́run ìṣẹ́gun ni so Ọlọ́run ò ní fi wá sílé ojú òní tiwa kò yẹ kí n sọ ilé nínú program but àsìkò tí mo lè fi ṣe kíni tí mo lè fi jẹ́ kí àwọn èèyàn kí wọ́n ṣe kíni kí wọ́n jẹ àǹfààní nì nítorí pé kíni ọ̀fẹ́ la fi fún mi kì í ṣe ibi táyé ṣe fúnfún mi so níbi jù bẹ́ẹ̀ lọ lórí ètò Lady K Ìfẹ́ Olúwa the baby of Odùduwà nation ẹ pè mí kẹ́ wá rajà
ẹ má wá bínú pé ẹjọ́ mi pọ̀, ẹ má bínú pé ọ̀rọ̀ Fúlàní là bá wa. Ṣé mọ̀ pé gbà mí ẹ̀yin àgbà máa ní ayé máa wà kò ní sí ọ̀rọ̀, ìgbà mí kẹ̀dẹ̀rẹ̀ ọ̀rọ̀ máa wà kò ní sí ààyè. Tí bá dédé tan kámẹ́rà sí pé ẹ jẹ́ kí n lecture yìí èèyàn o, níwọ̀nba orí ọ̀fẹ́ tí mo nígbà, tí mo rí gbà lọ́dọ̀ Ọlọ́run, tí mo sì ní ìmọ̀ ẹ̀ nínú Ọlọ́run mi, ẹ jẹ́ kí n lecture yìí o ní àwọn ọ̀nà tí ẹ lè gbà wà nínú àkíyèsí ara fún àwọn iṣẹ́ ibi tí Sátánì àtàwọn ọmọ ogun ẹ̀ bá ń ṣe. Àwọn èèyàn ní wo program yẹn, àgbẹ̀ kí ló kọ́ ẹ̀ka gbogbo yẹn bí ìwà ẹni tó ní kí ló kọ̀ òun tó bá farabalẹ̀ àǹfààní wà tó máa jẹ nínú sí máa sàn, ṣùgbọ́n wọ́n ní farabalẹ̀. So ẹ má bínú, ẹ ṣe gan, ẹ bá mi subscribe sí YouTube channel mi, kẹtàn notification bell, Oyin Gidi ó wà, Pakurumọkudo dáadáa ó wà, èdè ńláńlá ó wà, èdè wẹ́wẹ́ ó wà. Ẹ ṣe gan, mo dúpẹ́, ire o.